èyí ni ìtàn ládòkè akíntọ́lá ààrẹ ọ̀nà kakanfò apá kẹsàn-án. ọ̀rọ̀ bí ìjà ọtí cocacola àti pepsi ṣe dá ìjà àwọn ìyàwó awólọ́wọ̀ àti akíntọ́lá sílẹ̀ tí ọ̀rọ̀ náà sì kan àwọn ọkọ wọn là ń bá lọ. ẹ máa bá wa ká lọ. iléeṣẹ́ kan wà tí wọ́n ń pè ní Western Nigerian Development Corporation WNDC. ìjọba Awólọ́wọ̀ ló dá iléeṣẹ́ náà sílẹ̀ kó tóó di pé Akíntọ́lá dé. iléeṣẹ́ WNDC yìí pẹ̀lú iléeṣẹ́ àwọn òyìnbó Amẹ́ríkà kan jọ wà papọ̀ ni wọ́n wá jọ pawọ́pọ̀ wọ́n sì dá iléeṣẹ́ kan sílẹ̀. ohun tí iléeṣẹ́ náà sì ń ṣe ni ọtí Pepsi Cola àti Mirinda. nítorí pé iléeṣẹ́ yìí jẹ́ ti ìjọba, gbogbo owó tó bá wọlé fún wọn àti èrè tí wọ́n bá jẹ ìjọba ìwọ̀ oòrùn ló ní púpọ̀ níbẹ̀. lára ọ̀nà kan tí owó sì fi ń wọlé fún wọn nìyẹn. nítorí èyí ni wọ́n ṣe pàṣẹ tó ṣe pé gbogbo àwọn iléeṣẹ́ tó bá ti jẹ́ ti ìjọba ni wọ́n ń ra ọtí náà. òun ni àwọn mínísítà àti aláṣẹ ìlú fi ń ṣàlejò ní ọ́fíìsì wọn bí wọn yóò sì há ọtí fún àwọn ọmọléèwé pàápàá Mirinda tàbí Pepsi ni. ṣùgbọ́n iléeṣẹ́ kan náà wà tí wọ́n ń pè ní Leventis. iléeṣẹ́ yìí ní ẹ̀ka kan tí wọ́n ń pè ní Nigerian Bottling Company. iléeṣẹ́ náà ló ń ṣe ọtí Coca-Cola. Pepsi ń ta ọjà tirẹ̀, Coca-Cola náà sì ń ta tiwọn. kò sì jọ pé wàhálà kan wà níbì kan. bí ọtí náà ti ń gbilẹ̀ ní ilẹ̀ Yorùbá ní owó ń wọlé sí àpò ìjọba láti ibẹ̀. bẹ́ẹ̀ ni owó náà sì ń pọ̀ sí i. àwọn èèyàn sì sọ pé ọ̀gá àwọn alágbàtà pátá fún ọtí náà ni ìyàwó Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ṣe. ṣé oníṣòwò ni ìyàwó Awólọ́wọ̀ ní tiẹ̀? iṣẹ́ káràkátà sì ni ọ̀nà ẹ̀. Pepsi àti Mirinda ti gbilẹ̀ nílẹ̀ yìí débi pé àwọn èèyàn kì í fẹ́ ra ọtí ẹlẹ́rìndòdò míì mọ́. Mirinda pàápàá làwọn ọmọ iléèwé ń mu jù lọ. òun náà sì lèèyàn yóò bá pàdé níléeṣẹ́ ìjọba. bí nǹkan ṣe wà kí Akíntọ́lá tó dé nìyí. iléeṣẹ́ Leventis á sọ pé ó ń ṣe ọtí Coca-Cola yìí níbẹ̀ ni àkọ́bí obìnrin Akíntọ́lá, Ọmọdélé, ti ń ṣiṣẹ́. yàtọ̀ sí èyí, Fàdérera ni olórí àwọn alágbàtà fún ọtí Coca-Cola fún gbogbo Western Region. èyí ló fà á tó ṣe pé bí Akíntọ́lá ti gbàjọba nǹkan bẹ̀rẹ̀ sí yí padà láàrin àwọn ọtí méjèèjì. kò sẹ́ni tó lè sọ pé báwo ni ọ̀rọ̀ náà ṣe jẹ́. ohun tí kálukú kàn rí ni pé ní àwọn iléeṣẹ́ ìjọba gbogbo ọtí Coca-Cola lókù tí wọ́n ń rà níbẹ̀. òun ni àwọn mínísítà fi ń ṣàlejò, òun náà sì ni wọ́n ń lò níbi ayẹyẹ gbogbo tó bá jẹ́ ti ìjọba. lọ́rọ̀ kan, ipò tí Pepsi àti Mirinda wà láyé Awólọ́wọ̀, Coca-Cola gba ipò náà láyé Akíntọ́lá. kò yé àwọn tí wọ́n jọ ń ṣèjọba rárá bí ìjọba yóò ṣe fi ọjà tí òun fúnra ẹ̀ ń ṣe sílẹ̀ tí yóò sì máa ra ọjà orogún ẹ̀, tó sì mọ̀ pé owó tí òun bá pa wọlé nídìí ọjà tòun, àpò tòun ló ń lọ. ọ̀rọ̀ náà di ohun tí àwọn àgbààgbà ẹgbẹ́ Action Group bẹ̀rẹ̀ sí sọ láàrin ara wọn. ṣùgbọ́n kò sí ẹni tó fẹ́ gbé ọ̀rọ̀ náà kó Akíntọ́lá lójú. Awólọ́wọ̀ tí ìbá sọ̀rọ̀ kò fẹ́ sọ̀rọ̀ nítorí bí ọ̀rọ̀ náà ṣe jẹ́. nítorí bẹ́ẹ̀ ó dẹ ẹni tó jẹ́ alága iléeṣẹ́ náà sí Akíntọ́lá láti bá a sọ̀rọ̀ gidi kó sì sọ ewu tó wà nínú ohun tó ń ṣe fún un. ẹni tó jẹ́ alága iléeṣẹ́ WNDC tó ń ṣe ọtí Pepsi àti Mirinda yìí nígbà náà ni Alfred Rewane. Awólọ́wọ̀ ló sì ti yàn án sípò náà kó tó gbé ìjọba sílẹ̀ fún Akíntọ́lá. gbogbo ọ̀nà tí Rewane mọ̀ pátá ló gbà láti rí i pé Akíntọ́lá gbọ́. Akíntọ́lá gbọ́ ọ̀rọ̀ náà ṣùgbọ́n kò dáhùn. bẹ́ẹ̀ ló sì jẹ́ kí gbogbo àwọn tí wọ́n ń dá sí ọ̀rọ̀ náà mọ̀ pé kò sí ohun tí ẹnikẹ́ni lè ṣe sí i. bẹ́ẹ̀ ni iléeṣẹ́ Coca-Cola ń gbèrú tí wọ́n ń ta àtàsọgbánù tó sì jẹ́ pé ìjọba West ló ń ra èyí tó pọ̀ jùlọ nínú ọjà wọn, tó sì jẹ́ ìyàwó Akíntọ́lá ló ń ta ọtí náà fún ìjọba nítorí wọ́n gbàgbọ́ pé ohun tí Anna, ìyàwó Awólọ́wọ̀, ń ṣe nígbà tí ọkọ rẹ̀ náà ń ṣèjọba nìyẹn. ohun tí àwọn ọlọ́gbọ́n ń sọ nígbà náà ni pé bó bá tilẹ̀ jẹ́ pé ìyàwó Awólọ́wọ̀ ló ń ṣe alágbàtà Pepsi àti Mirinda tí wọ́n sì ń tà á fún ìjọba,
ìjọba náà ló ń jèrè nítorí ìjọba ló ń ṣe ọtí náà. Kò sì sí bí alágbàtà yóò ṣe tà tó tí yóò tà tó ẹni tó ṣe ọjà ẹ̀. Ìjọba ló ń ṣe Pepsi tí wọ́n ń tà nílé ìjọba. Bẹ́ẹ̀ òyìnbó ló ní iléeṣẹ́ Cocacola. Gbogbo owó tí wọ́n bá sì pa, òyìnbó ń kó o padà lọ sílùú ẹ̀ ni. Alfred Rewani kò dúró. Òun wá gbogbo ọ̀nà tí yóò fi yí Akintọla lọ́kàn padà ni. Akintọla náà sì mọ Rewani. Ó mọ̀ pé yàtọ̀ sí pé ọkùnrin náà jẹ́ akọ̀wé ọ̀rọ̀ òṣèlú fún Awólọ́wọ̀, ọ̀kan nínú àwọn tó lè kú nítorí ẹgbẹ́ Action Group náà ni. Ó sì mọ̀ pé ọ̀kan nínú àwọn tí wọ́n ń gbé gbogbo ọ̀rọ̀ tí òun bá sọ lọ sọ́dọ̀ Awólọ́wọ̀ ni. Nítorí bẹ́ẹ̀ gbogbo ọ̀nà pátá ló ń Akintọla náà ń wá láti fi yọ ọ́. Ó fẹ́ yọ Rewani kúrò nípò alága iléeṣẹ́ WNDC kó sì fi ẹlòmíì tí kò ní í gbó o lẹ́nu, tí kò sì ní í máa ro ẹjọ́ ẹ̀ fún àwọn Awólọ́wọ̀, tí yóò sì jẹ́ kí àwọn tó ń ta Coca-Cola fún ìjọba máa ta ọtí wọn lọ. Ṣùgbọ́n kò lè yọ Rewani bí Awólọ́wọ̀ kò bá fi àṣẹ sí i. Níbẹ̀ gan-an sì ni wàhálà Akintọla. Nígbà tí Rewani retí títí pé kí Akintọla jáwọ́ nínú à ń ra ọtí Coca-Cola sílé ìjọba tí Premier náà kò jáwọ́, ó jókòó lọ́jọ́ kan láti kọ ìwé ìbínú gẹ́gẹ́ bí alága iléeṣẹ́ WNDC. Ó ní kò yé òun. Inú òun yóò sì dùn bí Akintọla bá lè ṣàlàyé ìdí tí àwọn fi ń ṣe ọtí tó sì ṣòro fún àwọn láti fi owó ìjọba ra ọtí tí ìjọba àwọn ń ṣe, tí ìjọba sì ń kó owó kan náà fún iléeṣẹ́ tí kò ní oore kan tí yóò ṣe fún ìjọba àwọn, tó sì jẹ́ pé ohun kan náà ni wọ́n jọ ń ṣe. Ó ní níwọ̀n ìgbà tí kì í ṣe àwọn ni àwọn dá iléeṣẹ́ tó ń ṣe Pepsi yìí sílẹ̀, tó jẹ́ pé ìjọba kan ló ti dá a sílẹ̀ kí àwọn tó dé, tó sì ń pa owó wọlé fún ìjọba náà. Ìwà wọn kò ní yàtọ̀ sí ti arúgún tàbí akótilétà bí àwọn bá lajú sílẹ̀ tí iléeṣẹ́ náà bá kú mọ́ àwọn lọ́wọ́. Bí àwọn bá jẹ́ kí iléeṣẹ́ náà kú, a ṣe pé àwọn làwọn fi ọwọ́ ara àwọn ṣe ara àwọn nìyẹn o. Rewani kọ̀wé yìí ó fún Akintọla. Ó sì fi ẹ̀dà rẹ̀ ránṣẹ́ sí Awólọ́wọ̀ àti àwọn aṣáájú ẹgbẹ́ wọn míì. Níbẹ̀ náà gan-an ni ọ̀rọ̀ ti fọ́ lójú. Akintọla ní òun ò lè bá Rewani ṣiṣẹ́ mọ́ nítorí ó rí òun fín pẹ̀lú ìwé tó kọ sóun yẹn. Ó ní òun yóò lè níjọba òun. Ṣùgbọ́n Awólọ́wọ̀ ní kò lè nítorí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí, nítorí ìmọ̀ràn tí Rewani fún gẹ́gẹ́ bí Premier, ìmọ̀ràn tó dáa tó lè mú ìlọsíwájú bá ìjọba rẹ̀ ni. Rewani kò dúró bẹ́ẹ̀. Ó bẹ̀rẹ̀ sí sọ fún àwọn mínísítà pé ọtí Pepsi àti Mirinda ni kí wọ́n bẹ̀rẹ̀ sí rà kíákíá. Ṣùgbọ́n kò sí mínísítà kan tàbí iléeṣẹ́ ìjọba kan tí ó dá irú ẹ̀ láṣà. Kò sẹ́ni tó fẹ́ fọwọ́ pa idà Akintọla àti ìyàwó rẹ̀ lójú. Bẹ́ẹ̀ ni wọ́n ṣe bí eré tí Coca-Cola gborí lọ́wọ́ Pepsi àti Mirinda. Nígbà tí iléeṣẹ́ náà kò sì rí ọjà tà mọ́ rárá, tí kò sì lè sanwó àwọn òṣìṣẹ́, iléeṣẹ́ náà kó gbá sílé, ó sì kù Coca-Cola nìkan. Níbi tí Ọmọdélé ọmọ Akintọla ti ń ṣiṣẹ́, tí ìyàwó rẹ̀ Fadéra sì jẹ́ alágbàtà ọtí náà ní gbogbo ilẹ̀ Yorùbá. Èèyàn ò lè ṣẹ̀ṣẹ̀ máa sọ pé ọ̀rọ̀ náà tú ẹbí méjèèjì ká, nítorí gbogbo ohun tí Akintọla àti ìyàwó rẹ̀ ṣe lórí ọ̀rọ̀ Pepsi àti Coca-Cola yìí, ohun tó túmọ̀ sí lójú Awólọ́wọ̀ àti ìyàwó tirẹ̀ pẹ̀lú gbogbo àwọn tí wọ́n súnmọ́ wọn náà ni pé Akintọla kò ka òun Awólọ́wọ̀ sí mọ́. Ó fi òun wọ́lẹ̀, ó sì múra láti sọ òun di èèyàn yẹpẹrẹ lójú àwọn Yorùbá gbogbo. Akintọla pàápàá kò fi bò mọ́ pé òun kò fẹ́ tẹ̀lé Awólọ́wọ̀ tàbí ọ̀rọ̀ tó bá ti ọ̀dọ̀ ẹgbẹ́ wọn, ẹgbẹ́ ọlọ́pẹ̀ wá mọ́. Ohun tó ń jà fún ni pé òun lágbára àti ọgbọ́n láti dáṣe ìjọba òun ò sì fẹ́ àyọjúràn Awólọ́wọ̀ mọ́. Bẹ́ẹ̀ bí Awólọ́wọ̀ kò bá ti lè pàṣẹ tí yóò fẹsẹ̀ múlẹ̀ fún Akintọla mọ́, ẹgbẹ́ Action Group náà fọ́ nìyẹn, tàbí kí ẹgbẹ́ náà bọ́ sọ́wọ́ àwọn Akintọla. Gbogbo ìkùnsínú báyìí ló ti wà nílẹ̀ kó tó di pé ẹgbẹ́ náà dájọ́ ìpàdé gbogbogbò wọn, National Congress, tí wọ́n máa ń ṣe, tí wọ́n sì fi ìpàdé náà sí ọjọ́ kejì oṣù kejì ọdún 1962 ní ìlú Jos. Kì í ṣe pé Akintọla kò mọ̀ pé àwọn nǹkan tí òun ń ṣe kù díẹ̀ káàtó. Ohun tí òun náà ń sọ ni pé àfi kí òun já ara òun gbà kúrò lẹ́yìn Awólọ́wọ̀ bí òun bá fẹ́ ṣe ìjọba òun kó yanjú. Ẹni tó bá sì já ara ẹ̀ gbà lẹ́yìn Awólọ́wọ̀ bí ẹni tó já ara ẹ̀ gbà kúrò nínú ẹgbẹ́ ọlọ́pẹ ni. Bẹ́ẹ̀ ẹgbẹ́ náà ni gbogbo wọn fi ń ṣòṣèlú wọn. Ní
nítorí pé Akintọla mọ àwọn ohun tí òun ṣe tí kò dára yìí, tí àwọn èèyàn kan sì wà tí wọ́n ń sọ fún un pé Awólọ́wọ̀ ń bínú sí i, bí ẹni pé òun fúnra ẹ̀ kò mọ̀, àti pé níbi ìpàdé náà ni yóò ti tú àṣírí gbogbo ohun tó wà nínú ẹ̀. Ọkùnrin premier náà kò fẹ́ lọ sípàdé ọ̀hún o, bó bá ṣe pé ó ṣeé ṣe fún ni. Ṣùgbọ́n kò sí bí yóò ti ṣe, nítorí bí a bá ti mú Awólọ́wọ̀, òun ni ẹni pàtàkì tó tún kù nínú ẹgbẹ́ ọlọ́pẹ. Bí àwọn èèyàn kò bá sì rí i nípàdé, ohun tó lè fa wàhálà gidi ni. Kí wọ́n tó bẹ̀rẹ̀ ìpàdé gbogbogbò, àwọn ìgbìmọ̀ apàṣẹ ló kọ́kọ́ máa ń ṣèpàdé fún ọjọ́ méjì. Nítorí bẹ́ẹ̀ ló ṣe jẹ́ pé ọjọ́ 29 oṣù kìíní títí di ọjọ́ kìíní oṣù kejì yìí làwọn aṣáájú fi ń pàdé ní African Sports Club ní ìlú Jos níbẹ̀, tí àwọn ọmọ ẹgbẹ́ tó kù sì ń dé bá wọn, tí kálukú ń gba inú òtẹ́ẹ̀lì wọn lọ. Níbi ìpàdé yìí ni Akintọla ti sọ fún Awólọ́wọ̀ pé òun kò ní lè dúró rárá lọ́jọ́ tí ìpàdé náà yóò bẹ̀rẹ̀, ìyẹn ní ọjọ́ kejì oṣù kejì yìí. Ó ní òun fẹ́ sáré lọ sí Ìbàdàn, ṣùgbọ́n òun yóò padà wá bá wọn. Ọ̀rọ̀ náà ya Awólọ́wọ̀ lẹ́nu. Tàbí báwo ni olórí ìjọba kan ṣoṣo tí àwọn ní kò ṣe ní wà nípàdé lọ́jọ́ tí ìpàdé yóò bẹ̀rẹ̀, lọ́jọ́ tí òun gẹ́gẹ́ bí ààrẹ ẹgbẹ́ yóò sọ gbogbo ohun tó wà lọ́kàn òun àti ọ̀rọ̀ lórí bí ẹgbẹ́ yóò ṣe ní ìlọsíwájú. Ó dáa o, irú òde wo ló wá ṣe pàtàkì tó bẹ́ẹ̀ tí o kò ní lè dúró ká fi bẹ̀rẹ̀ ìpàdé lójú ẹ? Awólọ́wọ̀ ló ń béèrè bẹ́ẹ̀. Akintọla dáhùn pé òun fẹ́ lọ láti lọ pàdé Sardauna ilẹ̀ Sokoto ni, ìyẹn Ahmadu Bello. Akintọla ní Sardauna fẹ́ wá síbàdàn, òun sì fẹ́ lọ pàdé ẹ̀ kí òun lè ṣe é lálejò gidigidi. Bó má ṣe pé ìbọn ni Akintọla yìn lu Awólọ́wọ̀ lẹ́ẹ̀kan náà tó sì pa á, bóyá ni ìbádùn ọkùnrin náà tó kó sọ fún un pé òun fẹ́ gba Sardauna lálejò nílẹ̀ Yorùbá, tó sì jẹ́ pé ọjọ́ náà kù ọ̀la lòun ń gbọ́. Ṣé bí Akintọla mọ̀, gbogbo àwọn aṣáájú ẹgbẹ́ wọn náà ló sì mọ̀ pé ọ̀tá gidi ni Awólọ́wọ̀ àti Sardauna, àwọn méjèèjì kórìíra ara wọn. Yàtọ̀ sí èyí, Awólọ́wọ̀ ti kìlọ̀ fún Akintọla pé kò gbọ́dọ̀ bá Sardauna àti ẹgbẹ́ MPC ṣe kinní kan papọ̀. Ṣé Sardauna ni olórí ẹgbẹ́ MPC yìí? Tafawa Balewa sì ni igbákejì ẹ̀, gẹ́gẹ́ bí Akintọla ṣe jẹ́ sí Awólọ́wọ̀ nínú ẹgbẹ́ Action Group tiwọn náà. Awólọ́wọ̀ gbà pé Sardauna ń jẹun níbi tí kò ti gbé ṣiṣẹ́ ni, pé àwọn Haúsá kò ní oore tí wọ́n ń ṣe fún Nàìjíríà, bẹ́ẹ̀ ni àwọn èèyàn náà kò ní ìmọ̀ nígbà náà láti ṣe olórí àwọn tó kù. Àwọn òyìnbó ló gbé ayé burúkú lé wọn lọ́wọ́, àti pé onígbéraga kan tó rò pé gbogbo èèyàn ló gbọ́dọ̀ máa ṣe ọmọlẹ́yìn òun ní Sardauna yìí ṣe, nítorí pé ó jẹ́ ọmọ ọba Sokoto. Sardauna náà sì kórìíra Awólọ́wọ̀, nítorí òun náà rí Awólọ́wọ̀ bí ọmọ ẹni tí kò jẹ́ nǹkan kan tó ń gbéraga sóhun nítorí pé ó mọ̀wé, ó tún jẹ́ lọ́yà. Ṣùgbọ́n Akintọla ń ṣọ̀rẹ́ Sardauna, ó sì mọ̀ pé ọkùnrin Haúsá náà ti ń ṣèlérí láti ti òun Akintọla lẹ́yìn bí ọ̀rọ̀ bá di ìjà láàrin òun àti ọ̀gá òun. Kì í ṣe pé Awólọ́wọ̀ náà kò mọ̀ pé Akintọla ń rí Sardauna lẹ́yìn òun, ṣé ara ohun tó ń bí i nínú náà nìyẹn. Ṣùgbọ́n pé Akintọla yóò wá lè sọ irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ lójú òun, pé òun mú Sardauna bọ̀ wá sílẹ̀ Yorùbá, ọ̀rọ̀ náà wọ olórí ẹgbẹ́ wọn náà níbi tí kò dáa rárá. Ṣùgbọ́n kò wí nǹkan kan o, ó sì wo Akintọla níran tó fi lọ. Nígbà tó di ọjọ́ Ẹtì, ọjọ́ Jímọ̀, tí ìpàdé bẹ̀rẹ̀ fún wákàtí 2 láti aago 10 títí di aago 12 ni Awólọ́wọ̀ fi dúró níwájú àwọn èrò náà tí wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ ọlọ́pẹ, tó sì ń sọ ohun tó ń lọ nínú ẹgbẹ́ wọn fún wọn. Lóòótọ́ kò bú Akintọla, ṣùgbọ́n ó sọ pé àwọn kan ti wà nínú ẹgbẹ́ náà tí wọ́n fẹ́ da ètò tó ti wà nílẹ̀ tẹ́lẹ̀ rú o. Ẹ̀sùn tó sì fi kan Akintọla ni pé òun àti àwọn tí wọ́n jọ ń ṣèjọba kò fẹ́ gbọ́ ọ̀rọ̀ sí àwọn aṣáájú ẹgbẹ́ lẹ́nu mọ́. Wọ́n ti rerun ara báyìí o, wọ́n fẹ́ máa ṣe tiwọn lọ́tọ̀ ni. Bí òun ti sọ̀rọ̀ tán, bẹ́ẹ̀ ni akọ̀wé àpapọ̀ ẹgbẹ́ náà, Ayọ̀rọ̀ṣìjì sọ̀rọ̀. Ìpàdé náà sì túká lọ́jọ́ náà. Lọ́jọ́ kejì ni àwọn ọmọ ẹgbẹ́ gbogbo bẹ̀rẹ̀ sí jíròrò lórí ọ̀rọ̀ tí ààrẹ wọn sọ. Nígbà tí ìpàdé náà tún bẹ̀rẹ̀ padà, ó sì hàn pé gbogbo wọn ní inú Akintọla ń bí. Bí wọ́n ti ń sọ̀rọ̀ sí, bẹ́ẹ̀ ni wọ́n ń bú. Àwọn mìíràn sì fẹ́rẹ̀ máa ṣépè fún un. Bó bá ṣe pé ọkùnrin premier náà jókòó síbẹ̀ ni, Ọlọ́run nìkan ló mọ ohun tí ìbá ṣẹlẹ̀ lọ́jọ́ náà sí.
bí Akintọla ti padà dé lálẹ́ ṣá ìyẹn ní ọjọ́ àbámẹ́ta sátidé ni àwọn má jẹ́ kí etí ẹni di tí kì í jẹ́ kí inú ẹni dùn ti gbé ọ̀rọ̀ náà lọ bá a ní yàrá ẹ̀ tí wọ́n sì sọ fún un pé òun ni gbogbo àwọn ọmọ ẹgbẹ́ fi ìpàdé náà bú o àti pé ọ̀rọ̀ Awólọ́wọ̀ ní gbogbo wọn tẹ̀lé tí wọ́n fi ń bú u. Akintọla fọwọ́ lu àyà ẹ̀ pé òun odidi premier ni ẹnìkan sọ irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn sí. Ó ní òun yóò fi ìpàdé náà sílẹ̀ fún wọn ni òun kò ní bá wọn ṣe mọ́ kí wọ́n máa bá ìpàdé wọn lọ. Bẹ́ẹ̀ ló ṣe pé bí ilẹ̀ ọjọ́ kejì ti mọ́ ìyẹn ní ọjọ́ àìkú Sunday ọjọ́ 4 oṣù kejì ọdún 1962 Akintọla bínú fi Awólọ́wọ̀ tí ṣe olórí ẹgbẹ́ wọn àti gbogbo ọmọ ẹgbẹ́ sílẹ̀ ní Jos. Ó sì wọ rélùwéè tó ń rọ̀nà Ìbàdàn. Lára àwọn tí wọ́n tún fìbínú tẹ̀lé ni Ayọ̀ Róṣìjì yìí tí ṣe akọ̀wé ẹgbẹ́ náà. Ṣé Róṣìjì àti Akintọla ti jọ ń ṣọ̀rẹ́ ọjọ́ ti pẹ́ wọ́n sì jọ ń tẹ̀lé àwọn Haúsá kiri náà ni. Òun àti àwọn mínísítà ìjọba Akintọla mẹ́ta J.O. Àdìgún, A.O. Àdèyí àti dókítà Omitowojú. Bí Akintọla ti fi Awólọ́wọ̀ sípàdé tó wọ rélùwéè Ìbàdàn bẹ́ẹ̀ làwọn ọlọ́gbọ́n tó wà níbẹ̀ ń sọ pé wàhálà ńlá tó bẹ̀rẹ̀ yìí o kò sẹ́ni tó mọ ibi tí yóò parí sí. Kí ló wá ṣẹlẹ̀ lẹ́yìn yẹn lẹ́yìn tí Akintọla débàdàn àti níbi ìpàdé gbogbogbò tí ẹgbẹ́ ọlọ́pàá ń ṣe ní Jos? Ẹ tún pàdé wa láìpẹ́ jọjọ. Ọláìwọlá alága ló ń tún pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìtàn Ládòkè Akintọla fún bùdó àgbáyé fún àṣà àti ìṣe Yorùbá World Center nínú ọgbà yunifásitì Ìbàdàn. A kú ìsinmi òpin ọ̀sẹ̀ yìí o.